Ǹjẹ́ èmi Abíọ́dún Ọmọláwuyì mo tún fi àkókò yìí mo fi ń kí gbogbo wa pátápátá wípé àtúkù ọjọ́ méjì àkú ọjọ́ mẹ́ta o. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ń kọ́mẹ́ǹtì wípé iye ọjọ́ tá a fi ń ka ìwé ìtàn tí àkọlé rẹ̀ ń jẹ́ ikú yìí wípé iye ọjọ́ náà ó ti kéré púpọ̀ jù. Ẹ má bínú sí mi, ẹ foríjì mí, ọwọ́ dí púpọ̀ lásìkò yìí ni. Ṣùgbọ́n mo ń ṣe ìlérí fún yín pé àáwọ̀ náà bá sì máa yọ síra wọn tá a sì máa gbádùn ara wa dáadáa. Ẹ foríjì mí lẹ́ẹ̀kan sí i. Bákan náà òun ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ ń kọ́mẹ́ǹtì tẹ́ ń like tẹ́ ń share fídíò mi ọlọ́kan-ò-jọ̀kan lágbára lọ́wọ́ Olódùmarè. A máa ríre bára wa ṣe o. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Kárìn kápọ̀ yíyẹ òun ló máa ń yẹ ni. Mo dúpẹ́ o lọ́wọ́ gbogbo ẹni tó ti subscribe pátápátá. Bákan náà òun ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tó ń ra super thank mi lórí YouTube. Bẹ́ẹ̀ ṣe ń ràn mí lọ́wọ́ Ọlọ́run Olódùmarè yóò máa gbọ́ ti tẹ̀yin náà o. Ẹ ṣé mo dúpẹ́ gidi gan ni. Ìwé ìtàn tá ń kà lọ́wọ́ náà ni àkọlé rẹ̀ ń jẹ́ ikú ìbólabáadé. Ẹ rántí wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn wọ́n fẹ́ fi bá Àṣàkẹ́ lò pọ̀ kí orí tó kó o yọ. Lẹ́yìn torí kó o yọ tán tára rẹ̀ ti ń balẹ̀, ó ní ìpè kan ló dédé wọlé sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wípé àwọn máa rí Àdìsá ń bì kan. Ṣé ẹ gbàgbé wípé wọ́n ti ju òkú Àdìsá sínú odò? Ṣé Àdìsá ni wọ́n rí ni àbí Àdìsá dà àbí òféèfé òun lẹni tó pè òun lórí? Yorùbá ní ibi tá a roko tì sí ibẹ̀ náà là á fàbọ̀ sí. Ẹ wá tún wá wábì kan fìdílé kẹ́ ẹ máa fọkàn kẹ́ ẹ máa fi bá ìtàn yìí bọ̀. Ẹ jẹ́ sún sẹ́yìn díẹ̀ níbi tá a bá dé tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí ìtàn náà kó lè yé wa dáadáa. Ẹ máa bá mi ká lọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Àṣàkẹ́ ó bẹ̀rẹ̀ sí ní dún. Ó yí ojú sí ibi tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà wà. Ó nawọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Ó wojú rẹ̀ wò. Ó sì rí wípé Àjọkẹ́ òun ló ń pe òun. Ó gbé ìpè náà láì dìde lórí ibùsùn rẹ̀ rárá. Ó ní ẹ̀lú Àjọkẹ́. Ohùn rẹ̀ kò jákè rárá. Àjọkẹ́ ní Àṣàkẹ́, Àdìsá mà ni mo rí. Àṣàkẹ́ dìde jókòó lórí ibùsùn lẹ́sẹ̀kẹsẹ̀ bíi pé nǹkan kan ò tilẹ̀ ṣe é. Ó yẹ ojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ rẹ̀ wò. Ó tún gbé e sétí padà. Ó ní Àjọkẹ́ ní àní mo rí Àdìsá. Àdìsá èwo? Àdìsá wa kan náà ni. Àṣàkẹ́ dákẹ́ lọ gbárí. Òjijì òun ló dìde fù tó sì ń sáré lọ sí ìta. Bí ó ti dé ìta ẹnu ọ̀nà yàrá Àdìsá òun ló lọ tààrà. Ó dé ẹnu ọ̀nà ó sì rí wípé títìpa tí ilẹ̀kùn ẹnu ọ̀nà Àdìsá wà láti ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ náà ló sì wà. Àjọkẹ́ ní ẹ̀lú Àṣàkẹ́. Iyì Àṣàkẹ́ sọ padà. Ó ní kò lè jẹ́ Àdìsá lórí o. Kí ló ń sọ yìí? Kò lè jẹ́ Àdìsá ni mo rí bíi ti báwo? Ṣé wọn ò wá dá Àdìsá mọ̀mọ́ ni? Àbí mo lè rí erin tán kó di ẹ̀lérí mọ́ mi lọ́wọ́? Kò burú, máa bọ̀ wá bá mi ní iwájú yàrá ìkẹ́kọ̀ọ́ Adékúnlé. Ibẹ̀ ni mo wà báyìí. Àdìsá ọ̀hún ó sì ń bẹ ní iwájú mi bí mo ti ń bá ọ sọ̀rọ̀ yìí. Ìpè náà já lẹ́sẹ̀kẹsẹ̀. Àṣàkẹ́ tún wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó wo gbogbo àyíká. Ó rò wípé àbí òun sì rànán ni. Ó fi ọwọ́ bọ́ ojú rẹ̀ wálẹ̀. Ó tún wo gbogbo àyíká. Ó tún wojú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. Ó sì pe Àjọkẹ́ padà. Bí Àjọkẹ́ ti gbé ìpè náà, òun ló ní ṣé o ti dé ni? Ibo lo wà? Ìgbà yìí ni Àṣàkẹ́ tó ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé òun ò sí rànrán wípé ojú ayé òun ni òun wà. Ó ní ó sọ wípé orí Àdìsá. Bẹ́ẹ̀ ni Àdìsá wà ní iwájú mi báyìí. Ìwọ ni mò ń dúró dè. Àṣàkẹ́ já ìpè náà. Ó sì rìn kánmọ́kánmọ́ wọ inú ilé lọ. Bí ó ti ń wọ inú ilé lọ, òun ló ń bá Kúnlé sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tó sì ń sọ fún pé kó jẹ́ kí àwọn pàdé ní ọgbà ilé ìwé àwọn. Láàárín ìṣẹ́jú àáyá díẹ̀ òun ní Àṣàkẹ́ ló fi pààrọ̀ aṣọ tó wọ̀ sọ́rùn tẹ́lẹ̀. Ara rẹ̀ le koko bíi pé kò tilẹ̀ sí ohun tó ṣe é tẹ́lẹ̀ ni. Ó jáde láti inú yàrá rẹ̀. Ó há ilẹ̀kùn rẹ̀ ní kọ́kọ́rọ́. Ó sì ń jáde lọ. Ọkọ̀ tó gbé Àṣàkẹ́ yọ lókèrè. Bí ọkọ̀ náà ti dúró ní iwájú ọgbà ilé ìwé wọn, òun ní Àṣàkẹ́ ló sáré sọ̀kalẹ̀ tó sì lọ wọ ọkọ̀ mìíràn tí yóò gbé wọnú ọgbà ilé ìwé náà. Ìgbà tí Àṣàkẹ́ dé ìdí ọkọ̀ tí yóò wọ̀, kò tíì sí èrò kankan nínú ọkọ̀ ọ̀hún. Àṣàkẹ́ jókòó síwájú ọkọ̀. Bẹ́ẹ̀ ló ń wo aago ní ìṣẹ́jú. Ara rẹ̀ kò lélẹ̀ rárá. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ó ní àwọn èrò méjì kan tó dé tí àwọn náà sì wọlé sí inú ọkọ̀.
Àṣàkẹ́ ń wo gbogbo àyíká fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ bíi pé yóò fi ojú pe èrò sínú ọkọ̀ ọ̀hún. Ó tó 20 ìṣẹ́jú kí ọkọ̀ náà ó tó kún. Wọ́n ṣíná ọkọ̀ náà, ó sì ń pa fẹ́ẹ́ lọ bíi pé dẹ́rẹ́bà ọkọ̀ mọ̀ wípé ojú ń kán Àṣàkẹ́. Bí ọkọ̀ náà ti dúró ní ibùdókọ̀ tó wà nínú ọgbà iléèwé náà, ó ní Àṣàkẹ́ ló ti yára sọ̀kalẹ̀. Ṣé ó kúkú ti san owó ọkọ̀ kí wọn ó tó dúró? Bí ó ti sọ, òun ló yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ nínú báàgì tó gbé, tó sì pè Kúnlé. Bí ó ti gbé fóònù sétí, lórí tí Kúnlé náà yọ ní ọ̀kánkán, ó yára já ìpè náà, ó sì sáré lọ pàdé Kúnlé. Ó ní ó pẹ́ ọ díẹ̀ Kúnlé. Bíi pé ó ti tó wákàtí kan tí òun fúnra rẹ̀ ti dé òun lórí lójú rẹ̀. Kúnlé ní má bínú, ibi tí mo wà ní ìgbà tí o pè, mò ń ṣe iṣẹ́ pàtàkì kan lọ́wọ́ ni. Kúnlé ní ibo ni wọ́n ní Àdìsá wà? Àṣàkẹ́ fa Kúnlé lọ́wọ́. Àwọn méjèèjì wọ́n sì rìn kánmọ́kánmọ́ lọ láì wẹ̀yìn rárá. Lẹ́yìn tí wọ́n ti rin ìrìn bíi ìṣẹ́jú 10, òun ni wọ́n ń wo Àjọkẹ́ ní ibi tó dúró sí ní ọ̀kánkán. Wọ́n túbọ̀ tẹsẹ̀ mọ́ ìrìn bíi pé kí wọ́n ó fò dé ọ̀dọ̀ rẹ̀. Bí ó ti kù bí ẹsẹ̀ bàtà 10 kí wọ́n ó dé ọ̀dọ̀ rẹ̀, òun ni Àṣàkẹ́ ní Àjọkẹ́, Àdìsá ọ̀hún dà? Àjọkẹ́ yí ojú sí ọ̀dọ̀ wọn, ó ní ọ̀wù, ó pẹ́ yín díẹ̀ o. Kúnlé ní má bínú Àjọkẹ́, Àdìsá wá dà? Bẹ́ẹ̀ ni Kúnlé àti Àṣàkẹ́ wọ́n ń wo gbogbo àyíká bí kí wọ́n rí Àdìsá. Àjọkẹ́ yí ojú padà sí ibi tí ó kọjú sí tẹ́lẹ̀, ó ní òun ní. Ó dákẹ́ ọ̀rọ̀ tó fẹ́ wí lẹ́sẹ̀kẹsẹ̀. Ọkàn rẹ̀ pòrúurù, ó sì hàn lójú rẹ̀ pẹ̀lú. Àṣàkẹ́ ní òun dà? Àjọkẹ́ sáré lọ sí ibi ìjókòó kan báyìí tó wà ní ọ̀kánkán. Ó ní ibi tó jókòó sí nìyí. Kúnlé kò sí sáàràṣà. Ó fi ẹ̀yìn rọ̀gbọ̀kú sí ara ògiri ilé tó wà lẹ́yìn rẹ̀. Ó fi ọwọ́ hun orí kùràkùrà. Ó ní orí Àjọkẹ́ ti yí. Inú bí Àjọkẹ́, ó ní má sọ bẹ́ẹ̀ mọ́ láéláé. Ṣé mo fi irú rẹ̀ bá yín ṣeré ní àná ni? Mo ní mo rí Àdìsá níhìn-ín. Ṣé mo wá lè rí erin kó di ẹ̀lírí mọ́ mi lọ́wọ́ ni? Kúnlé ní kò burú. Erin tó wá rí náà dà báyìí. A ò rí erin, a ò tún rí ẹ̀lírí. Inú túbọ̀ bí Àjọkẹ́ sí i. Ó fi ìka sí ẹnu. Ọ̀rọ̀ náà ká a lára. Bẹ́ẹ̀ ló ń ṣe é bí àlá. Kúnlé tún ní bó bá tilẹ̀ jẹ́ wípé Àṣàkẹ́ ló dán irú èyí wò, a ò bá sọ wípé bóyá torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí láìpẹ́ yìí òun ló fa sábàbí. Inú bí Àṣàkẹ́ náà, ó wo Kúnlé ní ìwòkuwò ní ẹ ò bá sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti yí mi lórí tí mo fi ń rí ìríkúrí àbí? Inú Àjọkẹ́ túbọ̀ rú sí i. Ó kọjú sí Àṣàkẹ́, ó ní ṣé ohun tí ìwọ náà ń wí ni pé orí mi ti yé àbí? Ẹ̀bi yín kọ́. Ewúrẹ́ tó jẹ rèé, òun ló jẹ́ kí gbẹ̀gìrì ó sàn. Ohun tó dé, òun ló ní ká wá wo òun. Kúnlé tún fi ojú burúkú wo Àjọkẹ́, ó ní gbogbo rẹ̀ ò tilẹ̀ dùn mí bí àkókò mi tí o fi ṣòfò. Àjọkẹ́ mọ́ Kúnlé lójú. Ó sì lọ bá àwọn kan tí wọ́n jókòó ní ẹ̀gbẹ́ ibi tó ti ní òun rí Àdìsá. Ó ní ẹ jọ̀wọ́, ọkùnrin tó dìde ní ibi, ibo ló gbà lọ? Ó nawọ́ sí ibi ìjókòó kan ní ọ̀kánkán. Àwọn tó ń béèrè lọ́wọ́ wọn, wọ́n sì sọ fún pé àwọn ò ṣàkíyèsí wípé ọkùnrin kankan ó jókòó níbi tó nawọ́ sí. Ìrẹ̀wẹ̀sì bá ọkàn rẹ̀. Ó ní n ò bá sì mà kí n ti ya àwòrán rẹ̀. Kúnlé wò ní ìwòkuwò. Ó mọ́ lójú táí. Ó ní jẹ́ kí a máa lọ jàre Àṣàkẹ́, kí Ọlọ́run kó gbà wá lọ́wọ́ afàkókò ẹni ṣòfò. Inú bí Àjọkẹ́. Ó ní ṣé èmi ni afàkókò ẹni ṣòfò? Àjọkẹ́ rìn bọ̀ lọ́nà ọ̀dọ̀ Kúnlé pẹ̀lú ìbínú. Bí ó ti kù díẹ̀ kó dé ibi tí Kúnlé wà, òun ni Àṣàkẹ́ ló sáré kó sí wọn láàrin tó sì di Àjọkẹ́ mú gírígírí. Ó ní kò tí ì le tó bẹ́ẹ̀ Àjọkẹ́. Àjọkẹ́ fẹ́ fèsì pẹ̀lú ìbínú. Ojú tó gbé sí ẹ̀gbẹ́ pé kí Àṣàkẹ́ kí ó fi òun sílẹ̀. Ó rí ẹnìkan tó ń rìn lọ ní ọ̀kánkán lọ́hùn-ún. Ara rẹ̀ wálẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó sì nawọ́ sí ọ̀nà ibẹ̀. Ó ní Àdìsá ọ̀hún òun ló ń lọ yẹn. Àṣàkẹ́ àti Kúnlé yí ojú sí ibi tó nawọ́ sí. Àwọn náà ò sì síyèméjì tí wọ́n fi rí wípé Àdìsá ni ní tòótọ́. Àṣàkẹ́ ju Àjọkẹ́ sílẹ̀. Òun àti Kúnlé wọ́n wojú ara wọn. Wọ́n sì kí aré mọ́lẹ̀. Wọ́n ń sátẹ̀lé Àdìsá tí wọ́n rí náà. Àjọkẹ́ náà sì sátẹ̀lé wọn. Àdìsá tí wọ́n rí náà ti fẹ́ pa kọ̀rọ̀ kan báyìí jẹ kí wọn tó bá a. Kúnlé ní Àdìsá. Ẹni tí wọ́n ń sátẹ̀lé náà kò wo ẹ̀yìn rárá. Àjọkẹ́ náà tún ní Àdìsá. Síbẹ̀ ọkùnrin ọ̀hún kò wo ẹ̀yìn rárá. Kúnlé sáré bá a. Ó fi ọwọ́ lé léjìká. Ó sì fi èjìká rẹ̀ yí ojú rẹ̀ padà sí ọ̀nà ọ̀dọ̀ wọn. Ìgbà tí wọ́n rí ojú onítọ̀hún, ó rẹ̀ wọ́n dẹ. Àárẹ̀ mú ọkàn wọn nítorí wípé ẹni náà kì í ṣe Àdìsá rárá.
àkẹ̀yìn sí òun àti àdìsá ó kẹ̀ ju ara wọn ni. wọ́n tọrọ àforíjì lọ́wọ́ ọkùnrin náà, ọkùnrin ọ̀hún ó sì bá tirẹ̀ lọ. àṣàkẹ́, àjọkẹ́ àti kúnlé wọ́n jókòó ní abẹ́ igi kan báyìí. ṣé bí okùn bàtà bá já, ọ̀rọ̀ á di ìkàlẹ̀. àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n doríkodò, wọ́n wá mí hẹlẹhẹlẹ bí àgílíntí. àjọkẹ́ ní ṣùgbọ́n àdìsá ni mo rí. àṣàkẹ́ àti kúnlé wọ́n ṣí orí sókè, wọ́n jọ wojú àjọkẹ́, wọ́n tún wojú ara wọn. àwọn méjèèjì wọ́n mì orí, wọ́n sì dá orí kodò padà. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ kúnlé bẹ̀rẹ̀ sí ní dún. ó ti ọwọ́ bọ àpò, ó sì yọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà jáde. ó wo ojú rẹ̀, ó sì rí wípé Bọ́dúndé òun ló ń pe òun. ẹsẹ̀kẹsẹ̀ òun ló gbé ìpè náà. ó ní ẹ̀ló Bọ́dúndé. ibo ló wà Kúnlé? mo rí àdìsá níbi tí mo wà yìí, ó wà ní iwájú mi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Kúnlé pòṣé, ó gbé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kúrò létí, ó sì já ìpè náà. àṣàkẹ́ wojú rẹ̀, ó ní ta ló pè ọ́? má dá Bọ́dúndé lóhùn jàre, òun náà tún ní òun rí àdìsá. àjọkẹ́ tatí wéré, ó ní mo sọ bẹ́ẹ̀, àní àdìsá òun ni mo rí. Kúnlé wo àjọkẹ́ ní ìwòkuwò, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ tún bẹ̀rẹ̀ sí ní dún. ó wojú rẹ̀ wò, ó sì rí wípé Bọ́dúndé náà tún ni. ó já ìpè náà láì gbé e, ó sì pa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àṣàkẹ́ náà bẹ̀rẹ̀ sí ní dún. ó wojú rẹ̀, ó sì rí wípé Bọ́dúndé ni. ó wojú Kúnlé kó tó gbé ìpè náà, ó ní ẹ̀ló Bọ́dúndé. àṣàkẹ́, níbo ni ó wà? àní mo rí àdìsá, ó ń bẹ ní iwájú mi bí mo ti ń bọ́ ọ sọ̀rọ̀ yìí. àṣàkẹ́ dákẹ́ kó tó ní bí o bá rí àdìsá ní tòótọ́, máa mú nìṣó ní ilé, a ó pàdé ní ilé. ó já ìpè náà, ó sì dé fú, ó ní ẹ jẹ́ kí a lọ. Kúnlé àti àṣàkẹ́ jókòó sí iwájú ilé wọn. ìrònú dá àwọn méjèèjì ní ìjàkadì. Bọ́dúndé yọ lókèrè, ó sì rìn kánmọ́kánmọ́ bọ̀ lọ́nà ọ̀dọ̀ wọn. Kúnlé ló kọ́kọ́ rí i. ìbínú hàn lójú Bọ́dúndé bó ti ń bọ̀. Kúnlé fi ọwọ́ tó àṣàkẹ́ pé kó wo Bọ́dúndé. àṣàkẹ́ gbórí sókè, ó sì rí Bọ́dúndé bó ti ń bọ̀ pẹ̀lú ìbínú. bí Bọ́dúndé ti dé ọ̀dọ̀ wọn ló ní aláìdára òun ni ẹ̀yin méjèèjì. ìyẹn ni wípé ilé ni ẹ wá, tí mo sì pe ìwọ Kúnlé títí tí o kọ̀ tí o gbé ìpè mi. mo tún pe ìwọ àṣàkẹ́ náà pé kí ẹ wá wo ohun tí mo rí, pé ojú àwo òun ni àwo fi ń gba ọbẹ̀. ìwọ náà tún ní kí n máa mú àdìsá òun bọ̀ nílé. ṣé ẹni tó sọ wípé òun ò mọ̀ mí rí, òun ní kí n máa mú bọ̀ nílé? bí ó bá ṣe wípé ẹ wá bá mi ní ibẹ̀ ni, ṣebí kò ní lè ṣe bó ti ṣe pé òun ò mọ̀ mí rí. Kúnlé gbójú sókè láti wo Bọ́dúndé, ó ní o bá àdìsá sọ̀rọ̀? bí òun ò bá bá sọ̀rọ̀, ṣé yóò sọ wípé òun ò mọ̀ mí ni? àṣàkẹ́ àti Kúnlé wojú ara wọn. àṣàkẹ́ tó wojú Bọ́dúndé, ó ní ó sì dá ọ lójú pé àdìsá ló rí? kò tilẹ̀ lè jẹ́ àdìsá. Bọ́dúndé wojú àṣàkẹ́, inú bí i, ó ní ṣé mo pa irú irọ́ bẹ́ẹ̀ fún ọ ní àná ni? ohun tó tilẹ̀ dùn mí jù ni pé àdìsá wá ń sọ wípé òun ò mọ̀ mí nítorí kíni náà. àṣàkẹ́ ní àdìsá kọ́ ló rí Bọ́dúndé. bí àdìsá bá wà nínú ìlú yìí, yóò ti wá sí ilé. Kúnlé ní bóyá àdìsá sì ti di àkúdàáyà, ó lè jẹ́ òkú rẹ̀ ní orí. Bọ́dúndé tún wo Kúnlé pẹ̀lú ìbínú, ní àkúdàáyà kọ́, àkúdàsẹ́sẹ̀ ni. bí mo ti dàgbà tó yìí, ẹnìkan lè máa fi bébà lẹ́tọ́rọ́ lójú fún mi bí? àdìsá ni mo rí, òun ni mo sì bá sọ̀rọ̀, ó dá mi lójú tó àdá. àṣàkẹ́ ní ibo ló ti wá rí ọjà rí? ilé oúnjẹ kan lára àwọn ilé oúnjẹ tó wà lẹ́nu géètì ọgbà ilé ìwé wa ni mo ti rí i, ó wá jẹun níbẹ̀ ni. àṣàkẹ́ wojú Kúnlé, ó bú sí ẹ̀rín, ó ní ṣé òkú a máa jẹun ni? Kúnlé fi ọwọ́ bo ẹnu, ó rẹ́rìn-ín, ó ní yẹ̀yẹ́ ló máa ń dùn ènìyàn o àṣàkẹ́. ṣé òkú ò ní jẹun ni, àbí o fẹ́ kí ó tún kú lẹ́ẹ̀kejì? àwọn méjèèjì bẹ̀rẹ̀ sí ní fi Bọ́dúndé rẹ́rìn-ín. inú túbọ̀ ń bí Bọ́dúndé sí i. ó wo àwọn méjèèjì ní ìwòkuwò, ó pòṣé, ó sì pẹ̀yìn dà, ó ń bínú jáde lọ. ó ti fẹ́rẹ̀ dé ẹnu ọ̀nà tó jáde sí ìta kó tó tún dúró sí i bíi pé ó rántí nǹkan kan. ó yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wò, ó yí ojú padà, ó sì ń padà sí ibi tí Kúnlé àti àṣàkẹ́ jókòó sí. bí ó ti dé ọ̀dọ̀ wọn, òun ló na ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ sí Kúnlé, ó ní ṣé òkú a tún máa hàn nínú fọ́tò ni? Kúnlé gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Bọ́dúndé, ó sì yí àwòrán orí rẹ̀ tí Bọ́dúndé fi hàn án wò. ó dẹ́kun ẹ̀rín rínrín lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì dìde dúró. ó yẹ déètì tí Bọ́dúndé ya àwòrán náà wò,
ó sì rí wípé déètì ọjọ́ yẹn gangan ni. Ó ní ibo ló sọ wípé o ti rí i. Àṣàkẹ́ náà gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọwọ́ Kúnlé ó sì ń yẹ àwòrán ọ̀hún wò. Bọ́dúndé ní mo rò pé etí ń dùn ọ́, ṣé bí o sọ wípé kì í ṣe Àdìsá ni mo rí ni. Àṣàkẹ́ la ẹnu sílẹ̀, òun náà ní jọ̀wọ́ má bínú Bọ́dúndé, ṣé Àdìsá sì wà ní ibi tí o sọ pé o ti rí i yìí. Ibẹ̀ ni èmi fi sílẹ̀ sí nígbà tó ṣàfárígá pé òun ò mọ̀ mí, n ò wá lè sọ o bóyá ó sì wà níbẹ̀ báyìí. Kúnlé àti Àṣàkẹ́ fa Bọ́dúndé lọ́wọ́, wọ́n sì ń fa lọ sí ìta. Kò bá fífà, kò bá wíwọ́, òun ni wọ́n fi mú lọ sí ìta. Bí wọ́n ti jáde sí ìta, wọ́n rìn lọ sí ọwọ́ ìsàlẹ̀ ilé wọn díẹ̀. Ibẹ̀ ni wọ́n sì ti wọ ọkọ̀. Lẹ́yìn ìṣẹ́jú bíi 10, òun ni ọkọ̀ tí wọ́n wọ̀ náà ló dúró nítòsí ilé oúnjẹ kan báyìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ̀ nínú ọkọ̀, wọ́n sì ń lọ tààrà sí ẹnu ọ̀nà ilé oúnjẹ kan báyìí. Bí wọ́n ti wọ inú ilé oúnjẹ náà, òun ni Bọ́dúndé na ọwọ́ sí orí ìjókòó kan ní ọ̀kánkán. Ó ní ó ti lọ, orí ìjókòó tó jókòó sí nìyí. Wọ́n bẹ̀rẹ̀ sí ní wo gbogbo agbègbè bóyá àwọn lè rí Àdìsá, ṣùgbọ́n pàbó ló já sí. Wọ́n tún sáré jáde kúrò nílé oúnjẹ náà, wọ́n sì ń wo gbogbo àyíká ilé oúnjẹ náà bóyá àwọn lè rí ẹni tó ju Àdìsá. Síbẹ̀ wọn ò rí eégún tó ń jẹ́ Àjíkẹ́. Ìrẹ̀wẹ̀sì bá wọn. Kúnlé fi ọwọ́ dá ìdí, ó doríkodò bí ẹ̀fọ́ tó ti rọ. Ó ronú lọ fún ìgbà díẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, òun ló ṣí orí sókè, ó ní ẹ jẹ́ kí a máa relé. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta tún wo gbogbo àyíká, wọ́n sì ń lọ sí ibi tí wọn yóò ti wọ ọkọ̀ padà lọ sí ilé wọn. Aago kan òru ó kọjá ìṣẹ́jú díẹ̀. Kúnlé ń yí ara padà ní ẹ̀mẹwàá ní orí ibùsùn rẹ̀. Kò tí ì rí oorun gidi kankan sùn láti ìgbà tí ilẹ̀ ti ṣú. Ìdí ni pé ooru ọjọ́ náà ó pọ̀ lápọ̀jù. Ó dàbí wípé atẹ́gùn ń bá ọmọ aráyé yan odì lọ́jọ́ náà ni. Iná ọba ti lọ, gbogbo ilẹ̀ òun ló dákẹ́ mẹ́rẹ́mẹ́rẹ́. Kúnlé ń làágùn bọ̀lọ̀, gbogbo ibùsùn rẹ̀ òun ló ti tutù bíi pé ó tọ̀ sílé. Kúnlé ò lè pa ooru náà mọ́ra mọ́. Ó pòṣé, ó na ọwọ́ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó sì tan iná orí rẹ̀. Ó dìde lórí ibùsùn, ó mú tówẹ̀lì rẹ̀ ní ibi tó sá sí, ó sì ro mọ́ ìdí. Lẹ́yìn náà òun ló bọ́ ṣòkòtò péńpé tó wọ̀ sùn, tó sì na ọwọ́ jù ú sí ẹ̀gbẹ́ kan. Ó wọ inú balùwẹ̀ lọ. Bí ó ti fẹ́ bu omi sórí, òun ló bẹ̀rẹ̀ sí ní gbọ́ gìrìgìrì ẹsẹ̀ ní ẹ̀yìnkùlé wọn. Ó kó ara ró. Lójijì òun ló gbúrò ìbọn gbàù. Ìbọn náà dún bíi wípé inú etí Kúnlé òun ni wọ́n ti yin ìbọn ọ̀hún. Kúnlé ò lè bu omi náà sára mọ́. Ẹsẹ̀kẹsẹ̀ òun ló sọ ike ọwọ́ rẹ̀ sílẹ̀, tó sì sáré mú tówẹ̀lì rẹ̀ níbi tó fi kọ́ sí. Ó sáré ro mọ́ ìdí, ó sì sá jáde ní balùwẹ̀. Bí ó ti bọ́ sí yàrá, òun ló gbọ́ tí ẹnìkan ń pariwo ní jìnnàjìnnà réré pé jọ̀ọ́ má pa mí, jọ̀ọ́ fi orí jì mí. Pẹ̀wù ìbọn ni Kúnlé tún gbọ́. Lẹ́yìn tó gbọ́ ìbọn náà tán, òun ni gbogbo ilẹ̀ rọ̀ sin. Kúnlé rò pé dájúdájú ẹni tó ń bẹ̀bẹ̀ náà ó ti dèrò ọ̀run. Kúnlé ti gbàgbé ooru tó mú tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ó bọ́ sí orí ibùsùn rẹ̀ wọ́ọ́rọ́wọ́, ó sì ro aṣọ bo orí bíi pé òtútù mú un. Ó bẹ̀rẹ̀ sí ní rò wípé ta ni wọ́n tún pa báyìí, nítorí kíni wọ́n sì pa á. Orí èrò ni Kúnlé wà tó fi tún bẹ̀rẹ̀ sí ní gbóhùn ẹsẹ̀ ènìyàn kan tó ń kọjá ní iwájú ilé wọn. Ó fẹ́ dìde kó yọjú wo ẹni náà, ṣùgbọ́n ọ̀rìnrìn ó ti rìn ín mọ́lẹ̀. Ó rò wípé ó tún di bí ilẹ̀ bá mọ́ kí àwọn tó tún mọ ọṣẹ́ tí àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà tí wọ́n tún ṣe. Oríṣiríṣi èrò ó bẹ̀rẹ̀ sí ní wọ̀jàkadì nínú Kúnlé títí tí òun fi gbé e lọ. Báyìí òní orí karùn-ún ìwé ìtàn ikú òun ló parí. Orí kẹfà òun ni wọn ó ti máa tẹ̀síwájú. Àkọlé wo ló ń bẹ lórí kẹfà ọ̀hún? Ojú ẹkùn. Ojú ẹkùn. Ẹ máa bá mi ká lọ. Aago 2 òwúrọ̀ ti lù kí Kúnlé tó jí. Bí ó ti la ojú, òun ló yí ara padà lórí ibùsùn rẹ̀ tó sì nà pàpà bí ajá. Ó dìde jókòó, ó sì doríkodò, ó bẹ̀rẹ̀ sí ní ṣe àdúrà sí ẹlẹ́dàá rẹ̀. Lẹ́yìn tó gbàdúrà tán, ó dìde, ó sì wọ balùwẹ̀ lọ. Lẹ́yìn ìṣẹ́jú bíi 10 tó ti wọ balùwẹ̀, òun ló tó jáde padà. Ó mú ìfọyín rẹ̀ lórí tábìlì, ó sì tún padà sí inú balùwẹ̀. Lẹ́yìn tó fọ ẹnu tán, ó wọ yàrá ìdáná lọ. Ó gbé ìkòkò kan báyìí jáde, ó bu omi tó pọ̀ sínú rẹ̀, ó sì gbé e kaná. Ó ní bí omi yìí bá ti gbóná, kí n tètè lọ fi wẹ̀, kí n wá bọ́ sí ìgboro. Ọ̀nà mi pọ̀ lónìí. Kúnlé padà sí yàrá rẹ̀,
ó mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ níbi tó kì í bọ̀ lára ògiri kó lè gba iná sára ní òru. Ó padà sí orí ibùsùn rẹ̀, ó jókòó, ó sì bẹ̀rẹ̀ sí ní yẹ orí ayélujára wò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún. Kúnlé ń jáde bọ̀ láti balùwẹ̀, ó ró tówẹ̀lì kan mọ́ ìdí, ó sì ń fi tówẹ̀lì kékeré tó wà lọ́wọ́ rẹ̀ ó fi nu omi kúrò ní orí àti ọrùn ara rẹ̀. Ó jókòó ní etí ibùsùn rẹ̀, ó mú ìpara, ó sì bẹ̀rẹ̀ sí ní para. Lẹ́yìn tó para tán, òun ló mú aṣọ wọ̀, ó tún nawọ́ mọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀, ó ní jẹ́ kí n pe Bọ́dúndé kí n lè mọ ibi tó wà. Bí ó ti ní kí òun pe Bọ́dúndé, òun ló gbọ́ tí ẹnìkan bẹ̀rẹ̀ sí ní kan ilẹ̀kùn yàrá rẹ̀. Ó kó ara ró, lẹ́yìn ìṣẹ́jú díẹ̀ ló ní ta ni o. Àṣàkẹ́ ni, a kú ojúmọ́ o, ojúmọ́ ire ló mọ́ wa o, dúró, mò ń bọ̀ wá. Kúnlé dìde lẹ́sẹ̀kẹsẹ̀, ó sì lọ sí ilẹ̀kùn fún Àṣàkẹ́. Bí Àṣàkẹ́ ti wọlé sí yàrá Kúnlé, òun ni Kúnlé pa ilẹ̀kùn dé, ó ní ó mà sọ owó òwúrọ̀. Àṣàkẹ́ ní bẹ́ẹ̀ ni, n ò sùn tí ilẹ̀ fi mọ́. Kúnlé ní ó ṣe ìṣọ́ òru ni. Ìṣọ́ òru kọ́, ìṣọ́ ọ̀sán ni. Ẹ̀rù ló ń bà mí tí kò jẹ́ kí n sùn ọjàre. Ẹ̀rù kí ni? Ẹ̀rù àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ nínú ilé ìwé wa àti nínú ìlú yìí náà ni. Ìṣẹ̀lẹ̀ èwo? Ìṣẹ̀lẹ̀ ìfipábánilòpọ̀ àti bí wọ́n ti ń pa ènìyàn yìí náà ni. Àbí ìwọ ò gbúròó ìbọn ní òru ni? Bí o bá gbọ́ ìró ìbọn, èmi gbọ́ o. Mo sì gbọ́ bí ọkùnrin tí wọ́n yìnbọn fún náà bó ti ń bẹ̀ kí wọn ó tó pa á. Ó ní láti jẹ́ wípé ó ń bá àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn kan du obìnrin nìyẹn, tàbí kí wọ́n ní kó wá darapọ̀ mọ́ àwọn kó kọ̀ jálẹ̀. Kúnlé mí kanlẹ̀, ó ní èmi náà gbúròó ìbọn ọ̀hún. Mo gbóhùn ẹni tó ń bẹ̀ náà kí wọn ó tó yìnbọn fún un. Àdúrà tí a ó máa gbà ni pé kó sáà bá kàn wá. Àṣàkẹ́ wojú Kúnlé, ó ní ìsọkúsọ wo ló ń sọ? Kó má kàn wá bíi ti báwo? Ní ohun tó ti kàn wá tó tó sẹ́ ìwò má wa lára. Àdìsálà ò rí òkú tí a ò rí àyè rẹ̀ mọ́ yìí. Ó kú ni o, ó rùn ni o, a ò mọ̀. Yorùbá sì sọ wípé ọmọ ẹni kú ó sàn ju ọmọ ẹni nù lọ. Kúnlé ní òótọ́ ló sọ Àṣàkẹ́. A jẹ́ pé àdúrà tí a ó máa gbà ni pé kí ìṣẹ̀lẹ̀ aburú kó má kan àwa tó kù láyé. Wọ́n gbóhùn Àjọkẹ́ ní ẹnu ọ̀nà yàrá Àṣàkẹ́. Àjọkẹ́ ń pe Àṣàkẹ́ ni. Ohùn Àjọkẹ́ tí wọ́n ń gbọ́ ó jọ ohùn ẹni tí ọkàn rẹ̀ pòrúurù. Àwọn méjèèjì sáré jáde sí ìta láti béèrè ohun tó ṣẹlẹ̀ lọ́wọ́ Àjọkẹ́. Bí Àjọkẹ́ ti rí wọn ló ní ibi ni ẹ̀yin sì wà. Láàlá ti lu o, gbogbo ìgboro òun ló ti ń rọ́gùdù báyìí, kí ọlọ́mọ kó kìlọ̀ fún ọmọ rẹ̀ lókù. Àṣàkẹ́ ní nítorí kíni? Wọ́n ní wọ́n yìnbọn pa ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó ń da ilé ìwé wa àti ìlú yìí rú. Àdúgbò yín níbí, òun náà ni wọ́n sì pa á sí. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn ẹgbẹ́ yìí tí wọ́n pa náà, wọ́n ti ń gbáradì láti ṣòro báyìí. Àgékù ejò a sì máa ṣòro bí agbọ́n ni. Inú fu, àyà fu, òun ni àwọn ará ìlú yìí, òun ni wọ́n wà báyìí. Àṣàkẹ́ ní mo wí náà, mo wí pé mo gbọ́ tí ẹnìkan ń bẹ̀bẹ̀ lóru pé kí wọ́n má pa òun. Lẹ́yìn náà ni mo gbọ́ ìbọn tí wọ́n yìn fún un. Bí ó bá jẹ́ wípé àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn mìíràn òun ló ṣiṣẹ́ náà, a jẹ́ pé àdúrà tí à ń gbà òun náà nìyẹn ló ti ń gbà yìí. Fúnra wọn, òun wọn yóò máa fún ara wọn ní oògùn jẹ. Kúnlé ní má sọ bẹ́ẹ̀ o Àṣàkẹ́. Ṣé o gbàgbé ni pé ibi tí erin méjì bá ti jà, koríko ibẹ̀ kò ní gbórí mọ́. Bí ìjà náà bá bẹ̀rẹ̀ tán, gbogbo wa náà òun ni yóò ní ìpín nínú rẹ̀. Àṣàkẹ́ ní àfi kí Olódùmarè kó máa ṣọ́ wa báyìí. Àwọn ọlọ́pàá náà wọ́n sì ní láti tètè jí gìrì sí ojúṣe wọn kí nǹkan kó tó yíwọ́. Àjọkẹ́ ní ó jọ pé wọ́n ti ń jí gìrì báyìí. Ọ̀gá ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbédé náà wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Gbogbo ènìyàn ló sì ń kan sára sí báyìí. Mo gbọ́ pé ó ti bá àwọn ará ìlú sọ̀rọ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán àti ti asọ̀rọ̀mágbèsì lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lóru mọ́jú náà. Ó sì tún ti fi àwọn ará ìlú lọ́kàn balẹ̀ pé kí wọ́n má fòyà torí pé mímí kan kò ní mì wọ́n. Kúnlé ní àbí ó lè jẹ́ àwọn ọlọ́pàá ló yìnbọn pa ọmọ ẹgbẹ́ òkùnkùn tí wọ́n ló kú náà ni. Àṣàkẹ́ ní kò lè jẹ́ bẹ́ẹ̀. Àwọn ọlọ́pàá tí kò ṣiṣẹ́ wọn lójúmọmọ, òun ni yóò wá máa wá ọ̀daràn káàkiri lóru ọ̀gànjọ́. Kúnlé ní má sọ bẹ́ẹ̀ o Àṣàkẹ́. Ṣé bí o ṣáàgbọ́ ohun tí Àjọkẹ́ sọ nípa ọ̀gá ọlọ́pàá tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé? Èmi náà sì ti ń rí iṣẹ́ ribiribi tí ọ̀gá ọlọ́pàá náà ń ṣe. Fún ìdí èyí, kò sí ohun tí kò lè ṣẹlẹ̀. Àṣàkẹ́ ní kò burú o. Kúnlé ní jẹ́ kí àwa náà lọ wo òkú ọkùnrin náà. Àjọkẹ́ ní òkú wo? Òkú tí àwọn ọlọ́pàá tí wọ́n ti gbé lọ. Kúnlé ní kò burú,
jẹ́ kí àwa náà dé ìgboro kí a lọ gbọ́ ohun tí àwọn ènìyàn ń sọ. Àjọkẹ́ ní ìyẹn dára. Bí wọ́n ti yí ẹsẹ̀ padà láti máa jáde lọ, òní wọ́n bẹ̀rẹ̀ sí ní gbúròó ìbọn nítòsí ọ̀dọ̀ wọn. Ìgbẹ́ àfẹ́wé inú oko là ń wá nǹkan ọbẹ̀. Gbogbo wọn sáré wọlé, wọ́n sì wọ́ ìrókò mọ́rí. Ọ̀sán pọ́n garingarin, gbogbo ewé oko òun ló gbẹ hánránhánrán. Àwọn ẹyẹ ojú ọ̀run gan wọn ò fò kiri mọ́, kó wá ló ti lọ bà sínú ìtẹ́ wọn. Gbogbo koríko tó wà nítòsí ọ̀nà òun ló ti kàtíkè ìjàngbọ̀n. Gbogbo ara wọn òun ló ti pọ́n kúkúkú. Àwọn àgbẹ̀ wọ́n ti ṣíwọ́ iṣẹ́ nínú oko, kó wá wọ́n ti wà nínú ahéré, wọ́n ń sun iṣu jẹ. Àwọn aláǹgbá adánípá nìkan òun ló ń lérí lẹ́sẹ̀ ògiri. Ó jọ pé oòrùn náà ó bá wọn lára mu púpọ̀ ní tiwọn. Oòrùn ọjọ́ náà ó lékú. Fádàrẹ gbé ìgèrè kan báyìí sí èjìká rẹ̀. Ó dé àkẹtẹ̀ kan báyìí tó dàbí agbòòrùn sórí. Àdásàgàdà kan ó ń bẹ lọ́wọ́ rẹ̀ ọ̀tún. Kò sí aṣọ lọ́rùn rẹ̀. Ṣòkòtò péńpé kan báyìí òun ló sì wà ní ìdí rẹ̀. Ó ń làágùn bọ̀lọ̀ bó ti rìn lọ ní títì ìlérúkú kan báyìí. Fádàrẹ àti òjìji rẹ̀ nìkan òun ló wà lójú ọ̀nà náà. Kò sí ènìyàn ní iwájú, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni ò sí lẹ́yìn rẹ̀. Fádàrẹ tẹsẹ̀ mọ́ ìrìn. Ó jọ pé ó fẹ́ tètè dé ibi tó ń lọ. Lójijì òun ló kọ ẹsẹ̀ òsì tó sì ta gíẹ́gíẹ́ sí iwájú dé ibi pé ó fẹ́rẹ̀ da ojú bolẹ̀. Ó kó ara ró, ó wo ibi tó ti kọsẹ̀, ó sì rí wípé òkúta rìbìtì kan báyìí òun ni òun kọsẹ̀ lára rẹ̀. Ó yẹ ẹsẹ̀ rẹ̀ wò, ó sì rí wípé ó rọra bó díẹ̀. Ó ní irú àpẹẹrẹ burúkú wo nìyí. Ó pòṣé, ó sì padà sẹ́yìn ní ibi òkúta tó ti kọsẹ̀ náà. Ó fi àdá ọwọ́ rẹ̀ wú òkúta náà, ó sì fi ìbínú jù ú sínú igbó. Bí òkúta náà ti balẹ̀ nínú igbó, òní Fádàrẹ gbọ́ wọnranran òkúta náà lára ewé ní ibi tó balẹ̀ sí. Ó bẹ̀rẹ̀ mú àdá rẹ̀, ó sì tún tẹ̀síwájú nínú ìrìn àjò rẹ̀. Lẹ́yìn ìṣẹ́jú díẹ̀, ó bẹ̀rẹ̀ sí ní gbóhùn ọkọ̀ kan bọ̀ lọ́nà ẹ̀yìn rẹ̀. Ó wo ẹ̀yìn láti wo ọkọ̀ náà. Ó rí wípé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ dúdú mìnìjọ̀ kan báyìí ni. Fádàrẹ pòṣé, ó ní ọkọ̀ yìí yóò tún dákún ìṣòro olúwa rẹ̀ báyìí. A gbọ́ tí oòrùn tó ń pa mí bọ̀ láti ẹ̀ẹ̀kan. Èwo ni ti eruku tí yóò tó fi kun olúwa rẹ̀ lára bí oṣù báyìí. Fádàrẹ yà kúrò ní ojú ọ̀nà pátápátá. Ó rìn sínú igbó díẹ̀ kí eruku tí ọkọ̀ náà yóò kù sí nígbà tó bá kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó má bàa pọ̀. Bí ọkọ̀ náà ti dé ẹ̀gbẹ́ rẹ̀, òun ló tẹ bírèkì lójijì tí ọkọ̀ náà sì dúró sí. Ẹsẹ̀kẹsẹ̀ tí ọkọ̀ náà dúró, òun ni gíláàsì ẹ̀gbẹ́ ọkọ̀ náà wá sílẹ̀. Fádàrẹ sì rí wípé àwọn tó wà nínú ọkọ̀ náà wọ́n da aṣọ bo imú. Ẹsẹ̀kẹsẹ̀ òun Fádàrẹ ó ti bẹ̀rẹ̀ sí ní rò wípé dájúdájú kì í ṣe torí eruku òun ni àwọn ènìyàn náà ṣe da aṣọ bo imú, nítorí wípé ọkọ̀ wọn ní ẹ̀rọ amọ́kọ̀tutù. Fádàrẹ ò tí ì ro èrò rẹ̀ tán tí ọ̀kan nínú wọn tó fi na ìbọn sí i tó ní òun náà nìyí. Fádàrẹ kò tí ì ro èrò rẹ̀ tán tí ọ̀kan nínú àwọn tó wà nínú ọkọ̀ tó fi na ìbọn sí i wípé òun náà nìyí. Àwọn wo òun ló tún lépa ẹ̀mí Fádàrẹ báyìí. Ègbìnrin ọ̀tẹ̀ bá a ti ń pàkan òun nìkan tún ń rúwé. Ẹ wò mí, ẹ jẹ́ máa ṣẹnu dédé síbí fún ti sáà yìí lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. A tún máa tẹ̀síwájú láìpẹ́ níbi tá a bá dé, tẹ́ ẹ sì máa rí gọ̀ǹgọ̀ tó ń sọ. Ẹ wò mí, ẹ ò gbúdọ̀ pàdánù ìwé yìí, ìwé aládùn, ìwé olóyin gbáà ni. Abíọ́dún ni mò ń jẹ́, bàbá mi Olójọ́lá fi. Ẹ má gbàgbé láti subscribe sí YouTube channel mi. Bákan náà, ẹ má gbàgbé láti máa bá mi like àwọn fídíò mi kẹ́ sì máa share ẹ̀. Ire o.